bá dọ́dọ̀ Gani tàbí wọ́n ṣe mí tì í lẹ̀ láti aago 2 ọ̀sán Gani máa fi fi pa wá títí jago 11 alẹ́ bá di nǹkan bá fìtàlẹ́ wá ṣàgbọ́n jáde ká máa dé oúnjẹ. Ẹ sọ fún mi ta ni ò ní wà force láti jẹun àmọ́ orú nǹkan tó wà ní oúnjẹ tó gbé fún wa ni. Mo close pẹ̀lú Gani gidi gan àjọ wọn sórí bẹ́ẹ̀dì kan nígbà tí ò sí nǹkan kan rárá nígbà tí Gani ní aṣọ 3 péré ó ní trọ́sà àti polo kan ó dẹ̀ ní up nepa yẹn ló ṣe freedom ó dẹ̀ ní tọ́pù kan báyìí tọ́pù yẹn ní bí Kampala báyìí pẹ̀lú kito sanda. Kito ayé àtijọ́ yẹn. Bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ta tí Gani Adams nígbà yẹn nìyẹn tó bá ní kò rí bẹ́ẹ̀ challenge mi kájọ jó kájọ fèsì ara wa. Tí ó bá yẹ pé lóòótọ́ àtòdodo ló fẹ́ràn lẹ Yorùbá ló nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn Ọlọ́run ti wá kẹ o ti ráyè bí ó ń ta bá yàwòrán gẹ́gẹ́ a máa ń fọwọ́ tì síbì kan ni o ti wá gbá pa títí o ti dépò Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló kọ́ ọ̀sẹ̀ láti pe gbogbo Yorùbá fighter tó kù kò kọ́ wọn tìkẹ́yà kò pọ̀ sí kò make peace pẹ̀lú wọn tó bá make peace pẹ̀lú wọn kí wọ́n wá dúró àṣà emperor tó bá issue any statement ẹ̀ wà ó máa wà powerful kò dẹ̀ sí ọgbọ́n ọmọ lè ń kánjú ni gbogbo tó lóun ń dájọ́ gbogbo tó wọn báńkì òun ló ní kò sóò tó máa gbé dènà àṣà emperor bó ló máa yọ the highest percentage nínú ẹ̀ dẹ́pọ̀ wọn ló tiẹ̀ wá ń wá kiri tí yìí bá dé ìwọ ni ààrẹ ìwọ ló máa gba glory tó wà ń bẹ̀ ìṣọ̀kan á lè wà láàrin àwọn tàjẹ́ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ rí pé gẹ́gẹ́ bí oríkì bàbá wa Aláàfin Adéyẹmí wọ́n ní ọmọ dàrúdàpọ̀ làwọn wọ́n ní kó lè bá àdìjà kó lè bá àdápọ́n kí ọmọ ọba Adéyẹmí lè bá àríjẹ níbẹ̀ ni oríkì orúkọ ló ń ro bàbá torí tí ò bá dàpọ̀ bàbá náà ìran táwọn bàbá táwọn ò lè jẹ́ ń bẹ̀ mo lè sọ fún yín pé tíyàn bá ti hùwà tẹ́tẹ́lẹ̀ tí ayé ń bàbò àbùkù kì í wá èèyàn tí ò lórúkọ kiri ìtọ́tẹ́ni bá ti lórúkọ bá ti ṣe mistake kékeré wàá kéwọ́ọ̀dì mi tó ti mè kò ṣe máa wú àwọn àtò ń wù yìí even though àwọn bá gbọ́ ìṣe kò ṣe máa gbá wọn létí ṣùgbọ́n gbogbo táìmù ayé ò focus ẹ̀ jẹ́ ó ti jọ ìmọ̀ ayélujára bẹ̀rẹ̀ sí ní focus ẹ̀ nǹkan mi tó bá dága ayé ò fẹ́ mọ̀ ibi tó bá kù díẹ̀ káàtó sí ayé fẹ́ focus òní kó wá pààrọ̀ àtọ̀dọ̀ fẹ́ nú ẹ̀ kó fẹ́ wá bẹ̀ pé ibi tóun ti dé tán bá gbà létí ọ̀tún gan òun gbúdọ̀ kọ́ tó sí sí. ìgbà tó dípò fẹ́ ṣe protest àti Jega must go wọ́n yẹ mark 250 million naira fún Canada ó yẹ mark 1,000 naira fún each member. 1,000 naira. 1,000 náà máa ti gba mọ́tò. o Mr Biggs ni àbí owó. ó máa 500 naira sówó mọ́tò after the rally 500 naira ló kó ọmọ kọ̀ọ̀kan kọ́sìbà tó bá sọ fún èmi tó ní kíkọ́ ọmọ 100 wa ó fún mi ní 100,000 naira ó fún mi ní 100,000 naira nínú 100,000 naira yẹn àwọn ẹgbàá 1,000 naira so mọ́tò ta fẹ́ gbà bàtà máa ṣírò ẹ̀ lọ 500 naira ní àjọyọ̀ ọmọ ọ̀kan fún mọ́tò sọmọ ọ̀kan bá 500 naira ọjọ́ ẹ̀ ni mo determine pé this man ó ti fail logically sir. so torí ẹ̀ lómi tí ò bá mọ̀ ọ̀pọ̀ ó wá badé pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó tún wá wọ̀ tó máa ń dẹ́rù bà wọn kó máa pa wọ́n wọn ò lè sọ̀rọ̀ ó wọ̀ síbi pé mò ń sọ gbogbo ẹ̀ lè mọ̀ ọ́n ti Gani jẹ́ tí a bá dọ́dọ̀ Gani tàbí wọ́n ṣe mí tì í lẹ̀ láti aago 2 ọ̀sán Gani máa fi pa wá títí jago 11 alẹ́. Digi Naija tẹlifíṣàn rèé o tẹ́yìn bá ṣe ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò wa ẹ comment tó ń dà ìkẹ̀dẹ̀ máa share ẹ̀ káàkiri ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ tún jẹ́ àmọ́ wo fídíò ọ̀hún lọ báyìí ẹ rí wípé ọ̀rọ̀ kì í síbẹ̀ tí ọ̀gbẹ́ Mr Arogundade ń sọ nípa ibà Gani Adams yìí eléyìí lágbára o ẹ wò ẹ jẹ́ àmọ́ àgbọ̀ lọ. tí òṣìṣẹ́ rálì pẹ̀lú Sunday Igboho last time àwọn èèyàn ní pé ó sá lọ pé ó lè sá lọ London. èmi mọ̀ pé Gani ò ní involve nínú rally ẹni tó bá fẹ́ jagun ìwọ̀n balariwo máa pọ̀ mọ́. bẹ́ẹ̀ni sà. wàá ṣe àwọn kọ̀ọ̀kan mi tẹ́ pé létà lọ́mọ pé àwọn ló ṣe kínní kì í ṣe kákọ̀ bọ̀ social media ẹ̀rí pé pc ní àgbẹ̀ pé àìmí Rasaka gbadé mi ìdílé kí n sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ kí n bá pẹ́sì sọ̀rọ̀. vakato rí gan ó tẹ̀gọ̀ oṣù 6 táwọn ayé káàkiri. kọ́ tó bá sọ láyé fẹ́ dì mọ́wọ́ kì í dẹ̀ ṣe kábẹ̀sì ní pariwo pé pàtàkì àgbọ̀n kọ́lá sọ kí ló fẹ́ perform. kí ló dé sáì má bínú pé mo fọ̀rọ̀ ní owó àtọwọ́dílẹ̀ kí ló dé tí Ọ̀túnba Gani Adams tó fi rí bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ ká máa wáwọ́ ro mọ́ nǹkan yìí kí ló tó ṣe rí bí méèyàn wo ní ṣe. ilé tó bá ń tòrò ọmọ adébẹ̀ ni ò tí ì dàgbà
mo close pẹ̀lú Gani gidi gan àjọ wọn sórí bẹ́ẹ̀dì kan nígbà tí ò sí nǹkan kan rárá nígbà tí Gani ní aṣọ 3 péré ó ní trọ́sà àti polo kan ó dẹ̀ ní up nepa yẹn ló ṣe freedom ó dẹ̀ ní tọ́pù kan báyìí tọ́pù yẹn ní bí Kampala báyìí pẹ̀lú kito sanda. kító ayé àtijọ́ yẹn. bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ta tí Gani Adams nígbà yẹn nìyẹn tó bá ní kò rí bẹ́ẹ̀ challenge yẹn kájọ jókòó kájọ fèsì ara wa. wọ́n lọ bí ìnáwó ẹ̀. Israel ò ní nǹkan tí kò sí nǹkan tí èèyàn ń bò rárá àtijọ́ àpapọ̀ jọ àǹsọ̀ the same bed ni so àwa close ebi pé àmì kan àjọ ṣe papọ̀ mbàsí jọ ń sọ náà tàlàǹjà àyè máa ṣínú àdáyé máa náà mi àti ẹ̀ o tá a lè sọ síta náà kọ́ mi tó pa á pọ̀ ṣùgbọ́n kálukú gbọ́dọ̀ mọ̀ wá ara wa. ní ìgbà yẹn náà ó tún táìmù kan owó dé àbẹ̀ sí change díẹ̀díẹ̀ àwa di pé àwa ní kó ní ká kó tiẹ̀ lọ́ máa bíìdì structure sí ìlú ẹ̀ àwa la fẹ́ lọ bíìdì structure sí ìlú Gani Adams which is Arigidi àkọ́kọ́ níjọ́ tá à ń lọ sí ìlú yẹn náà Gani ò mọ̀nà ìlú yẹn kò mọ̀nà lu tọ́ bí síkẹ̀. mo fọlọ́n búra fún kaba mọ̀nà ìlú yẹn ìgbà tá a dé Àkúrẹ́ láti. mi ò gbàgbọ́ sáà òṣèlú. Àkúrẹ́ láti sọnù Àkúrẹ́ láti miss. lost house lórí ọ̀nà. Àkúrẹ́ geographically. àti ló mà tá a mọ̀nà mọ̀ tá a máa rìn tá a máa onugbó rìn tá a máa padà àrìn nàìjíríà wà tó pàṣẹ Àkúrẹ́ last àpadà mọ̀nà ìlú yẹn. ṣé wọ́n sọ lulu ni àbí ìlú ló sọ wọ́n nù sá. kékeré ló ti kúrò nílé torí tó lè fà tó kó nílé pé bàbá ẹ̀ sífù sàfàtì bàbá ẹ̀ nígbà tí gẹ́gẹ́ bí ìtàn tí ọba àlù àná tí ó sọ fún wa Zakia bẹ́ẹ̀ nígbà tán arrest Gani ní 2005 tán arrest ẹ̀ ta lọ bá ọba yẹn pé kó help wa pé ta ló mọ̀ tàyè lọ bá tán lè fi Gani lẹ̀ nínú tọ̀tọ̀ bá sọ fún ẹgbà yẹn ni pé ó ní Gani ó ní kì í ṣe ọmọ ìlú àwọn a ní kí ló dé àbájẹ́ pé yé wa pé wọ́n wá sọ̀tàn ẹ̀ wọ́n wá ní generation Gani 3 ló wà nílùú yẹn bí ká sọ pé fọ́fọ́fọ́ fadà sẹ́ ó yé mi sá. nínú ìtàn yẹn àwa gẹ̀tù ni pé bàbá tó jẹ́ bàbá ẹnìkan ló ní traces nínú Arigidi bàbá yẹn gan ló pè ní Adamu ní kí Adams kọ́málà ni. àwọn náà padà yìí sí Adams òun ló dẹ̀ yìí sí Adams Adamu ni Adamu yẹn ló wá bí Lamidi ló bí Gani tó bá ti kọjá yìí yẹn lọ bẹ ẹni kí Gani kó sọ ẹsẹ mi tó bí Adamu sí nílé tó bá dẹ̀ ń tòrò ọmọ àlèbò tó bá tọmọ rẹ bá ti dàgbà awùwọ ọmọ gbogbo bá ṣe bò tó ní irun pẹ so gbogbo àtàwọn mi kan máa ń gbàjẹ́ láì pé Gani mo kò máa ń wọ̀n kódà pé ti ṣì Yorùbá ti kẹ́rọ mẹ́rò tipẹ́tipẹ́. no balance checking. bẹ́ẹ̀ni ọmọ Nupe ni Gani. Nupe kan náà. Nupe ni Gani. bí ọ̀nà tápà ni. bẹ́ẹ̀ni Nupe ni Gani. ṣe rí Adamu yẹn nígbà tó máa tẹ̀dó sí Ondo wọ́n pe ìlú kan ní Ẹ̀pìnmì ní Ondo state ìlú yẹn ni Adamu dé sí bàbá yẹn ó wá wọ́n ní ó jalè ní Adamu wọ́n wá bá níṣẹ́ ọba Sákì Arigidi ọbọlá ní pẹ̀kún ló wá fi wá gbà wá sí Arigidi kó máa bọ̀ l'Arigidi ló wá ní kó wà ní kọ́rídọ̀ òun ní pálásì òun ló wá fi fún níbì kan wọ́n pè bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ tápá ó wà ní very close to palace nílẹ̀ Yorùbá gbogbo tó bá ń gbé ní káàbì kí wọ́n pè ní nínú gà láì ṣe ọmọ ọba ẹrú ni ẹrú ló ń gbé nínú gà láì tó bá ti kí sọmọ ọba o bọ̀kọ́ àti fáńgbé nínú gà ni kò jẹ́ pé ó jẹ́ agbálẹ̀ àbọ̀ ló ń fún ẹṣẹ́ ọba lóko ló ń fún lóúnjẹ àwọn bó ṣe jẹ́ nìyẹn so alẹ́ tápà bẹ́ẹ̀ ni sàlẹ̀ tápà ibi tí wọ́n kọ́ máa gbé ń bẹ̀ nígbà tó di pé àwọn ọ̀rẹ́ wa àwọn fámìlì wa ń wá ní Àdàmú tó wà lọ́wọ́ tó wá ń tẹ̀sẹ̀ wá ni wọ́n á fi fún níbi kan pé òkè kó wà lọ́wọ́ Sákì wá ní kó wà ní ọ̀kan o wọ́n pè bẹ́ẹ̀ ní Èkìtèjì náà pè bẹ́ẹ̀ yẹn ó wà l'Arigidi ń bẹ̀ very close to Àyàsẹ́ ọjà wọ́n pè bẹ́ẹ̀ ní Èkìtèjì ibẹ̀ ni kábíyèsí ní kí ló fún àwọn ẹbí ẹ̀ nílé pé bá fẹ́ lọ bá àwọn ẹbí ẹ̀ o lọ bá wọn bíbẹ̀ yẹn bọ̀wọ̀ kò nígà wọ́n wá fẹ́ ọmọ ìlú kábíyèsí wá fẹ́ ọmọ ìlú fún Ádámù
so mọ̀tọ́ yẹ Àdàmú yẹn máa bímọ ló wá fi bí Lámídì so relationship tó wà láàrin Aare Gidi pẹ̀lú Gani Adams nìyẹn tí ò bá kí ń ṣe ọmọ àlè báwo ni wọ́n ṣe máa wọ̀ ọ̀lú bàbá ẹ̀ táwọn aráàlú máa gbókùn tí báwọn ò fẹ́ kó padà ìyẹn tó fà á tí Gani fi kí àwọn bọ́ìsẹ̀ kọ́ àtàkà àwọn bọ́ìsẹ̀ ní yíyá ẹ lọ́ọ̀ tó fi pa àwọn Aare Gidi nìyẹn. wọ́n pa àwọn èèyàn síbẹ̀. wọ́n bẹ́ẹ̀ náà fi pa àwọn Aare Gidi gbà ẹ nìyẹn. jàǹdùkú nìyẹn sa. mo dẹ̀ gbọ́ pọ̀ ọmọ tí wọ́n tẹ̀ ní tó wà náà àwọn tó pa àwọn gbà tán mú mo gbọ́ pọ̀ náà ti pa mọ́nú prison bọ̀ tó bá yá náà wọ́n á bèèrè ọ̀gá níbi tọ́mọ yẹn wà torí àṣegbé òsì àṣepamọ́ ló wà. So secondly tí ó bá yẹ pé lóòótọ́ àtòdodo ló fẹ́ràn ilẹ̀ Yorùbá ló nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn Ọlọ́run ti wá kẹ o ti ráyè bí ó ta bá yàwòrán gẹ́gẹ́ a máa ń fọwọ́ tì síbì kan ni o ti wá gbá pa títí o ti dépò Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló kọ́ ọ̀sẹ̀ láti pe gbogbo Yorùbá fighter tó kù kò kọ́ wọn together kò pẹ̀sẹ̀ kò make peace pẹ̀lú wọn tó bá make peace pẹ̀lú wọn kí wọ́n wá dúró as an emperor tó bá issue any statement ẹ̀ wà ó máa wà powerful kò dẹ̀ sí ọgbọ́n olè ọmọ lè ń kánjú ni gbogbo tó ló ń dájọ́ gbogbo tó wọn báńkì òun ló ní kò sóò tó máa gbé dé as an emperor bó ló máa yọ the highest